ti le kwa wo ye sa de le kwa ko tu so aba sa so mi aka so o su bi dai wo kan ta great boy for job ya to he me ni episode was do asia o abani asia pamu wo to kan ta ma professor mo di kimasem wo se ti fo nya ko me kan ni mo kodre kan prafa o prekete jale be bu gwamu gam wa ton kina teme ne gwa da wasi eza unsu eza nyawuya eza bunse je o di buwe mi kan na mwa o ma ko pepe ni to o da ko je ta ko so kan te je aba we ma fro ko do e da ko se ta ko so bra kan fra fra Biasa ni ma pe ma kama je fian kama ma funye. Biasa sa ba ba fa unye. Be ni je le sha ba de su nye. Ana ba nu nye. Ana ba ni so yo so cha ba nu funye. Ana ba ni so yo nu wa o. Ẹjẹ ń ti sẹ àwọn ọmọ rẹ sí wọ́n sì wéé sọ́ọ̀bù fúlọ́ọ̀lù àbọ̀fúlàpá òsè tú bèjì àkúntàkàrà èdè tí a máa ń tẹ̀ fíà òsè ní sí sẹ àwọn ọmọ rẹ sí ẹjẹ ìtú ẹ̀sùn yà sọ ti ọmọ o nà sọ́ọ̀sọ́ tó dìbò náà bà wọ́n wá èdè ń bọ̀ àdé ń bọ̀ àdàǹkàrí àbọ̀ àfẹ́rẹ́ pọ̀ mpẹ́ntẹ́ òsè tú ètú àmpẹ́ntẹ́ sọ àwùtí ọkùnkùn èdè ètú àhìmá wùtí wọn nà pàtó dùdùdùdù ankadi bia na mofra ni mpanyin ko ase atu nie ene wo se atu ko da se bu fumpa no o ti franfo awurade franfo atire bi ni akada ni akada kojo wo se atu wo dia franfo ni bobo ma ni to kra na wa to afra bo bekete ti am na hia bi ta Thank you.